kọ́nìyàn bá bímọ á mọ irú ìran ọmọ kò bí. Jésù Kristi olúwara ó ní ìran ọmọ èyìn 12 ó ní kọ̀ọ̀kan rán náà dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ kọ́ lè jẹ́ pé wọ́n ti yàn láti tẹ̀lé Jésù ni òwò àrán yàtọ̀ síra dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́. Àkórí ọ̀rọ̀ mi ò ní ó ní ṣe pẹ̀lú nǹkan ṣẹlẹ̀ láyìíká Jésù àti ọ̀kan lọ́ra ìran ọmọ èyìn rẹ̀. Àkórí ọ̀rọ̀ mi tòní òun ni mo pè ní lójú ẹsẹ̀ àkìkọ́kọ. Wọ́n á mú àkìkọ́ bóyá lè dájí ni, bóyá ní ọ̀gànjọ́ òru ni, bóyá lọ́rọ̀ kùtù ni, bóyá lọ sí ganrí ni, wàá kàn déédé gbọ́ kúkúrúkú àfi wọ̀ àdètúgbé nínú Jòhánù orí 18 ẹsẹ̀ 17 Jésù ti wí bà éka àkìkọ́ tè kọ́ o lẹ́ẹ̀rẹ̀ kan ṣo ẹ̀tẹ̀ akọ lẹ́ẹ̀rẹ̀ kejì ìwọ ọ̀nù kan Pétérù tí wàá sẹ́mi ní ẹ̀rẹ̀ mẹ́ta. Àkọsílẹ̀ ọ̀rọ̀ nínú Mátíù nínú Jòhánù nínú kété ìwé ìrere ìgbà kan mú Jésù nì ọba rántí lákọ́kọ́ ọ̀yá mu níbi ọgbà níbi Gẹ́stímánì ọ̀kan lọ́ra ọ ni kò gbóyà lébẹ̀ kò wí lójú ẹ̀ ṣojú ayé òun ká mú olùgbàlà òfẹ́ li Pétérù wò wò ní o tó olùgbàlà ọ̀pọ̀ ọgbà létí wíyan wí wéèyàn òkú kí Jésù kémi wú burúkú wọ̀n àkú bá kí Jésù bá mọ̀ kú kí àyòkù ti a rí ògbàlà ọkàn ra òun Jésù mú kélé léjọ́ kan bí kò sèyìn lẹ́yìn ní ọwọ́ Sátánì torí Sátánì lè fẹ́ gba inú Pétérù láti dá Jésù lẹ́kọ̀ọ́ àti lọ sí orí igi àgbélébú torí irú ọkàn ni kí Pétérù ti ní mú fàdáyọ ó gé tí ọnìkan lọ́ra ìrákọ̀fẹ́ yá mú Jésù Kristi lọ́rọ̀ kan ṣá wọ́n gbé Jésù lọ wọ́n kọ́ lọ sọ́dọ̀ olórí àlùfáà ibìyàn náà ṣètò kẹ́kàn yà mú wá gbàkán èdè mọ̀ wí yóò dáhùn ṣe lẹ́yìn gómìnà kan yàn án láti Róòmù kẹ́ ṣàkóso alẹ̀ràn adákùn gbé lọ síwájú Pọ́ńtù Pílátù èsì gómìnà ló gbẹ. Pétérù lọ́pọ̀ ọgbà létí wíbà wí Jésù wí ibi kan bá ti yí ọ̀ nà àbá yí ọ̀ Jésù wí owó gẹ́gẹ́ bí ọ̀nìkan gan káàkọ́ tí kọ́ lẹ́rẹ̀ méjì wá sẹ́mi lẹ́rẹ̀ mẹ́ta ọ̀rọ̀ ikọ̀ kan kún bá o kú ìran kò yí o ní ọmọ ẹ̀yìn yòókù òun mọ lẹ́bù kálukú ran èèyàn yóò sá lọ kàn bẹ́ẹ̀ rágbó èèyàn yóò gbọ̀n orí ṣùgbọ́n òun ní ti òun kó bá kan kún bá o kú wọn à bá o kú ẹ̀kọ́ kárí kọ́ lébẹ̀ ni pé ẹ̀yẹ ká lo gbẹ́kẹ̀lé ọ rárá débi pé àgbàgbé wí oríire ọ̀fẹ́ àti agbára Ọlọ́run níyọ̀ yọ á níjọ́ ìṣòro. Inú gbẹ́kẹ̀lé ọ̀rá ní náà ni Pétérù ti ń gbéra rẹ̀ ká o ibikíbi kan tó bá ti mú lọ ìrìn á síbẹ̀ ọmọ Ọlọ́run lè yí agbára rẹ̀ lọ́rin á kú ìlà mórí fa wọ́n jákun dé ibi gbọ̀ngàn kẹ́ láàfin kẹ́ níbi governor's house níbi ilé ìjọba lẹ́rùn ọ̀nà ọ̀dọ́mọbìnrin kan omidan ní dúró sí èèrà kò yí ọ lẹ́nìí ọjà kò súnmọ́ Pétérù ọ̀rọ̀ ẹrù rẹ̀ ó ṣàfihàn rẹ̀ wí ọ̀kan lọ́ra ọmọ ẹ̀yìn Jésù lọ Pétérù ike ojú dáadáa òun àbíwẹ̀ mọ́ ni kò yóò ní ike ojú dáadáa irọ́ o ọ̀nìyàn méjì yíyan máa jọra ọ̀sẹ̀ ẹlẹ́rẹ̀ kíní lè yé ni gbàkọ́ ẹ̀dẹ̀ ìyá ọjà kókó léwẹ̀ ó yà dúró sọ̀dọ̀ ẹ̀ rá ẹ̀ yáná tí wọ́n pé èèyàn sójà kan àkóra wọn jọ ìta abẹ́yà ìta náà ká aṣọ́ létí wọn ẹja kò dáná síbẹ̀ ẹ̀ yáná ni Pétérù dè súnmọ́ náà ọmọ ẹ̀ yáná lọ́yìn kan èdè ó látùsàlẹ̀ dókè wíṣẹ́ ẹ̀ ṣe ọ̀ra èèyàn ọmọ èèyàn nìkan mú yọlé kẹ̀ ń ṣòdájọ́ rẹ̀ nílé yìí Pétérù yìí ṣe mí o ayò ṣe mí kí mi alíbe kí mi ayáná kí mi jẹ́ wọn mú mi
èṣe ni. Ẹlẹ́ẹ̀kẹta, ọ̀kan lọ́ra ará olé ọni kì í Pétérù má dá bẹ́ẹ̀ rẹ̀ kọ́ ti mọ Pétérù òun èdè súnmọ́ gẹ̀rẹ̀ pé wọ́n ni ọ̀rá rán lọ ya Pétérù yìí ṣe mí o òun mọ bí kò ń tẹ́ òun mọ ni kò ń ṣe lọ́ni kò gbóyà kẹrin rẹ̀ dé kàràkẹ́ dípé kéré líjẹ̀ wí kọ́ bá ṣe kí mi bá ọkú ni Jésù Olúwa wọn à bá ọkú èsì kí ra gan fẹ́ mú nǹkan fẹ́ mọ̀ ni èso kan fẹ́ mú ọ̀nì kan fẹ́ mú náà ti mú ni ọsẹ Jésù o nínú ẹsẹ̀ kẹtàdínlógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n 17, 25 àti 27 ibẹ̀ lọ tí a rí sẹ́sẹ́ kì í Pétérù sẹ́ Jésù ni lẹ́rẹ̀mẹtẹ̀ẹ̀ta nínú Jòhánù orí kejìdínlógún ohun mẹ́tẹ̀ẹ̀ta lè ṣẹlẹ̀ o gbogbo kí kọ́rè ṣẹlẹ̀ kẹta ni Pétérù dákun gbọ́ kúkúrúkú wọn àmọ̀ wí ibi kì Jésù dúró sí kò tí ì ṣèdájọ́ ni ọgbọ́wé àkẹ́kọ̀ọ́ kọ́ ni ọjà kan á èyí Pétérù súnmọ́ra o ojúra mo mọ̀ pé ojúra ṣe mẹ́rin wí ṣé ìwé wà Olúwa ẹ̀ pọ̀rọ̀ Jésù ti wí bá níyẹ kí Pétérù rẹ̀ sílẹ̀ kẹ́ kún fàdúrà wí òun kò olùgbàlà wí ẹ̀yẹ kẹ́ ṣẹ nípa mi kẹjá kó mú gbẹ́kẹ̀lé àtagbára rẹ̀ kẹ́ mú sínú Ọlọ́run ẹ̀kọ́ kan Ọlọ́run kọ́ alẹ́ yìí ni o ká mọ gbẹ́kẹ̀lé agbára ra agbára ọ̀nìyàn á jákulẹ̀ níjọ́ ìṣòro wọ́n gbẹ́kẹ̀lé kí egungun rẹ̀ ti le tó kó ti fìrìgbọ̀n tó kó ti lé ó tó kó ti mọ̀rọ̀ sísọ tó kó ti ní ìlera tó kó ti ní ketekete tó ojoojúmọ́ ayé gẹ́gẹ́ bí ọnìkan bóyá ìránṣẹ́ Ọlọ́run gan lọ́ọ̀yà bóyá alágbára lọ́ọ̀yà gómìnà lọ́ọ̀yà ààrẹ lọ́ọ̀yà ojoojúmọ́ ayé lọ́lọ́run retí kọ́ ọmọ ọ̀nìyàn kẹ́ sinmi alẹ́ kẹ́ gbẹ́kẹ̀ alẹ́ torí òun nìkan lọ́lọ́run Olódùmarè kẹ́ sógun ayé kò yóò borí rẹ̀ lójú ẹsẹ̀ àkẹ́kọ̀ọ́jà kọ̀ọ̀kan Pétérù ó rí ríra rẹ̀ èmi àyè bóyá àwọn náà wọ́n ti gbọ́ra lérà rẹ̀ jù èmi gẹ́gẹ́ èṣùrù mi ká ṣubú sínú ẹ̀ṣẹ̀ irú mẹ́ẹ̀dẹ̀ yọ mu sìgá mọ́ mẹ́ẹ̀dẹ̀ yọ ṣàgbèrè mẹ́ẹ̀ yóò ṣe yìí kò dédé yá bára rẹ̀ káàkọ́ tèkọ́ wọlé yìí o orí ìró tó wẹ̀lì péńbélé lulẹ̀ àṣẹwó mọ̀jẹ̀ dògbẹ̀ kọ́tẹ́ àbẹ Ọlọ́run wí kẹ̀dá àbọ̀ lójoojúmọ́ torí pé agbára ọ̀nìyàn ètò gbanilà lọ́jọ́ ìṣòro òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.